Olúwa ò ní fi wá sílẹ̀. Àmín. Agbára rẹ̀ tí ó ń jọba nínú ayé wa kò ní sákè. Orí ọ̀fẹ́ rẹ̀ tó wà nínú ayé wa kò ní fi wá sílẹ̀ lọ. Nítorí olórin kan ló sọ̀rọ̀. Ó ní ẹ̀bùnkẹ́bùn tí Ọlọ́run fi fún wa ká ṣe kí ni ká lò fún ògo Ọlọ́run. Ó nítorí pé ọ̀kẹ́ àìmọye èèyàn ló wà nínú ìjọ Ọlọ́run kí ó lu ẹ̀bùn àmọ́ nípa wípé a ò kíyèsára ẹ̀bùn náà dẹ̀ ṣe kí ni ó dẹ̀ fi ẹni náà sílẹ̀ lọ. Ní agbára Ọlọ́run ẹ̀bùn tí Ọlọ́run fi fún wa kò ní fi wá sílẹ̀ lọ. Nítorí wípé nínú ìjọ yìí pàápàá jùlọ nínú ìjókòó tí a wà yìí ìgbésẹ̀ àti ọ̀nà tí àwọn kọ̀ọ̀kan rìn nínú ìjókòó yìí ó ń rìn ní rìn ẹni tí ó ń ṣe níṣe pé kí ẹ̀bùn tí Ọlọ́run fún kó fi sílẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni torí wípé ẹ̀mí Ọlọ́run bá mi sọ̀rọ̀ gidi nígbà tí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwẹ̀ àti àdúrà ológójì ọjọ́ yìí ìwà ìdọ̀tí àìmọye ìwà ìbàjẹ́ tí ò yẹ kí ọmọ Ọlọ́run kí ó wù òní àti rí ní ọwọ́ àwọn èèyàn nínú ìjọ yìí pàápàá jùlọ ní ọwọ́ wa níbí. A bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà ọ̀hún ó kù mélòó ó kù 9 ogójì ọjọ́ tí a ń gbà ó kù 9 ìgbà tí àwẹ̀ kù 9 tí a ti wu ìwà ìbàjẹ́ sẹ́yìn ǹjẹ́ Ọlọ́run lè tẹ́wọ́ gba àdúrà wa tí a gbà? Ẹ wò ó ẹ má jà ṣe ní ọ̀rọ̀ eré láàrin wa níbí yìí ó ní ẹ̀mí Ọlọ́run ti bá mi sọ ẹ jẹ́ kí a jẹ́wọ́ ní ìsìn níbi tí a jọ wà yìí tí ẹ bá kọ̀ láti jẹ́wọ́ láàrin wa níbi tí a wà yìí tí ẹ bá wọ inú ìjọ Ọlọ́run tó bá jẹ́ ibẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ti fẹ́ kí ẹ jẹ́wọ́ tẹ́ ẹ bá ṣubú lulẹ̀ yẹ̀yẹ́ yẹn á pọ̀ lójú ọmọ ìjọ ẹ sọ́ ní àárín bí mo ń gbọ́. ẹ wo bí ṣe rí òkú kì í fara pamọ́ fẹ́ni tó máa wẹ̀ fún tó bá dẹ̀ dé ojú ṣíṣú láyé ìfúrọ́ máa ń lànà tó ti yé ṣe rí gbogbo àwọn ìwà ìṣẹ̀tẹ̀ bá ti ń hù tó jẹ́ wípé bóyá ó fẹ́ máa fa àwẹ̀ ogójì ọjọ́ àti àdúrà èyí tí à ń gbà yìí gbogbo tó lè fà sẹ́yìn tàbí tó lè bàjẹ́ ẹ jẹ́wọ́ níwájú dádì kí dádì dẹ̀ pray fún yín kọ́ lọ́ndẹ̀ dárí jìn kárí ìgbàgbé ẹ̀ síbẹ̀ ẹ jọ. Brother Michael ẹ̀yin gangan ni ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ìwà ìbàjẹ́ náà bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀ tí ẹ ò bá sọ ọ̀rọ̀ yẹn ní ibi èmi màá ní kí ẹ ṣubú lulẹ̀ láàrin ìjọ. Dádì ṣe bí ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé ulcer patient ni mí right from beginning ṣó ti yé ṣé wàá nígbà tá a la fẹ́ gba àwẹ̀ ogójì ọjọ́ àti ogójì òru yẹn mi ò fẹ́ discourage everybody mi ò dẹ̀ fẹ́ discourage ara mi náà ní bá ní kí àtàrà bọ̀ àmọ́ ẹ̀ṣẹ̀ tí mo dá ni pé ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwẹ̀ tó dé ẹ̀mẹ́ta ni mò ń jẹun lójúmọ́ àmọ́ nígbà tí àwẹ̀ dé yẹn oúnjẹ mi wá di ẹ̀mẹ́rin mo máa ń jẹun throughout the day number 4 yẹn ni mo fi ń break. Brother Michael ohun èmi kò mọ̀ ọ́ rí ìwọ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ kó òun wájú mi ló máa fọ̀ sí yín lọ́jọ́ ìdájọ́ ẹgbàá mi ẹ̀rẹ̀ lajúlẹ̀ gbogbo àwọn wà burúkú ẹ̀rẹ̀ ń wù Ọlọ́run ṣáà kó ṣàforíjì fún yín. Brother John ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí yín. níwájú ogun ọ̀run tí a gbọ́dọ̀ pè é jẹ́rìí rọ́ ara àwọn ọmọbìnrin akọrin wọ́n máa ń fẹ́ gba máìkì lọ́wọ́ mi láti pé káwọn kọrin just 2 àwọn méjì just 2. ìtumọ̀ ẹ̀ ni pé méjì nínú àwọn obìnrin ọmọ ẹgbẹ́ akọrin nígbà tí a bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà ológójì ọjọ́ yìí méjì inú wọn. something like that sir. nínú ìjọ Ọlọ́run ẹ ń fojú burúkú wò wọ́n àbí ẹ jẹ́wọ́ tí yín. ẹ jọ sà ní ṣẹjọ́ tèmi náà. àṣeyàn ló lè. ẹ ṣàmọ̀ pàbújá lọkọ mi ti ń ṣiṣẹ́ ẹ̀kan lóṣù ló dẹ̀ máa ń wálé àsìkò tí wọ́n dẹ̀ wálé yìí ó jásìkò tẹ́níká wà nínú ìsera òun ni mo á wò pé kí n má bàa jẹ́ kí wọ́n wò ta mo bá ní kí n kúkú. ẹ fún ọkọ yín ṣe yẹn ò kì í ṣẹ̀ṣẹ̀ àmọ́ níwájú ẹ̀rí mímọ́ ṣé ọkọ yín lẹ fún ṣe ni àbí àlè. àlè sà. àlè ní èyí fún ṣe tí a dẹ̀ ń gba àwẹ̀ àtàdúrà ogójì ọjọ́ lọ́wọ́ láti lè jẹ́ kí ìjọ Ọlọ́run èké ó gbèrò láti jẹ́ kí àwọn ẹ̀mí òkùnkùn tí à ń rí pé ó fẹ́ wọnú ìjọ yìí láti má jẹ́ kí wọ́n wọlé ọ̀nà dàtí ẹ̀ ti fi ọwọ́ ara yín pè wọ́n wọnú ilé báyìí
èyí tó yẹ kẹ́ ẹ fi gba àwẹ̀ àti àdúrà ẹ̀ ń wú ìwà rádaràda ẹ̀ ń wú ìwà ìbàjẹ́ tí bá fi agbára ẹ̀mí Ọlọ́run tí mo fi. ẹ má sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ yẹn sà ẹ má sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ yẹn sà ó léwu sà anointing remember your anointing sà. ohun tí màá sọ sínú ayé mi báyìí tí ẹ bá kọ̀ láti ṣe màá bẹ iná ọ̀run láti jẹ́ kí o jó yín nítorí bí ẹni wípé ẹ jẹ́ kí gbogbo ọjọ́ tí mo ti fi ń gba àdúrà bọ̀ ẹ jẹ́ kí ó jẹ́ lásán ni lẹ́yìn tí a bá gba àwẹ̀ mẹ́sàn-án tó kù tí ogójì ọjọ́ yìí máa fi pé abẹ́rẹ́ mi inú ilé Ọlọ́run yìí ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta máa wà kò sí àyè fún yín láti jáde lọ sí ibi kankan inú Ọlọ́run yìí lájọ máa wà tá a máa jọ bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà náà ní kíkan ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ gbogbo àbá iṣẹ́ Ọlọ́run jẹ́ yìí ẹ rí nǹkan tí a jọ máa fojú ara wa rí ẹ̀yin ò fẹ́ yọ̀ǹda èṣù èmi á fi agbára ẹ̀mí Ọlọ́run lé kó lẹ́yìn ojú olórí burúkú lẹ wá ń yí kiri so mọ́dà ẹ̀sìn àtẹ̀yìn náà yàn lè. ẹ̀yin kọ́ ọmọ akọrin jọ́ọ̀sì. oúnjẹ kúlẹ̀ mi jẹ́.